أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. ìbánisọ̀rọ̀ wa yóò dá lórí pé kàlà lágbára, who is the powerful one. torí pé ọlọ́run ọba tí ó dá gbogbo nǹkan, ó dá àwọn kan tí àwọn náà sì mọ̀ pé nínú àwọn tọ́lọ́run ọba dá yìí o alágbára làwọn eléyìí, nínú àwọn tọ́lọ́run ọba dá tá àmọ́ pálágbára ni wọ́n, àwọn làwọn ọlọ́lá, nínú àwọn tọ́lọ́run ọba dá tá àmọ́ pálágbára ni wọ́n, àwọn làwọn aláṣẹ, nínú àwọn tọ́lọ́run ọba dá tá àmọ́ pálágbára ni wọ́n, àwọn làwọn olówó, nínú àwọn tọ́lọ́run ọba dá tá àmọ́ pálágbára ni wọ́n, àwọn làwọn onípò. àmọ́ tòun ti gbogbo tí wọ́n ní tá a fi mọ̀ pálágbára ni wọ́n yìí. nígbà tí ọlọ́run ọba gbé coronavirus dé, àtagbára wọn, àtowó wọn, àtọlá wọn, àtàláṣẹ wọn, àtọrọ wọn, gbogbo wọn sásáyè kan. eléyìí lọ́jọ́ ká mọ̀ pé lẹ́yìn agbára kò tún ságbára míì mọ́ tó tayọ agbára wọn lọ. tọ́lọ́ jámánú Al-Qur'an Karim nínú Suratu Shura chapter 42 verse 49, ọlọ́ni lillahi mulku samawati wal ardi yakhluqu man yasha'u yahabu liman yasha'u inasan wa yahabu liman yasha'u shukura. chapter 42 verse 49, ọlọ́run bá ti sọ, ọlọ́run ká mọ̀ pé gbogbo tí ń bẹ nínú sánmà àti tí ń bẹ lábẹ́ sánmà, gbogbo tí ń bẹ lérí ilẹ̀ àti tí ń bẹ lábẹ́ ilẹ̀, gbogbo ẹ̀ yẹnyẹn òun ọlọ́run lòun ní kápá lérí ẹ̀. torí pé ìgbà tí coronavirus dé yìí, abẹ́ sánmà àti eré ilẹ̀ ní coronavirus ti ń jà gbàgbà. gbogbo tí wọ́n ń bẹ ń bẹ kálukú wá sá kíjokíjo. ojú ti olówó àtòwó tó ní nígbà tí coronavirus dé, ojú ti ọlọ́lá àtọlá tó ní nígbà tí coronavirus dé, ojú ti onípò àtipò tó ní nígbà tí coronavirus dé, ojú ti oníyì àti iyì tó ní nígbà tí coronavirus dé. kálukú wọn lọ lè sábà ọlọ́run, kódà tó tún fi má àwọn alágbára kan táwọn èèyàn mọ̀ wọn alágbára ni wọ́n, tó yẹ kó tẹ́ bí èèyàn bá ṣẹ̀ wọ́n, wọn dúdú pa wọn dáṣẹ́ yá fún èèyàn náà pẹ̀lú agbára tí wọ́n ní. òun làwọn àjẹ́, agbára táwọn àjẹ́ nìyí tó ní gbé àwọn Yorùbá tún máa kì wọ́n pé apanimọ̀wá ogun olókìkí òru. ẹ dákun, pẹ̀lú agbára tájẹ́ ní, tájẹ́ ó fi di ẹyẹ tí ó sì fò lọ́bi tó bá fẹ́ lọ, pẹ̀lú agbára tájẹ́ ní, tájẹ́ ó fi kú ònú ilé rẹ̀ tí ó sì lọ sínú ilé, pẹ̀lú agbára tájẹ́ ní, tájẹ́ ó fi dọ̀fẹ́ lọ síbì kan láti ibì kan lọ síbì kan, pẹ̀lú agbára tájẹ́ ní, tájẹ́ yóò wà nílẹ̀ bá yóò sì mọ òwú ẹni tó wà ní ìlú mi. ẹ dákun, gbogbo agbára yìí, ẹ dákun, nígbà tí coronavirus dé, àmọ́ ìkágbára yìí mọ̀ wúlò fún wa, tó pé ihun tí ó ti dé tó bá ti dá tó ti mi ìlú kìjìkìjì, ó ti ka àwọn náà, tó pé ihun tó dé tó ba ẹ̀kọ́nọ́mì jẹ́, ó ti kan tí ń jà àjẹ́ náà. Allahu akbar. àsọdọ̀nà alágbára, gbogbo agbára tájẹ́ fi ń jẹ́ àjẹ́ táfi àwọn agbọ́ káwọn àjẹ́ àpò tẹ́sí pé àwa là jẹ́ o, agbára wa táà fi ń jẹ́ àjẹ́ yìí o, a fi kánkọ̀ tí ń jẹ́ coronavirus. ṣe ìgbọ́lọ̀ ọba nìkan alágbára, jẹ́ gbogbo agbára yòówù tẹ̀dá bá ní ọgbọ̀dọ̀ fi tì sára ọlọ́run. coronavirus kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ọlọ́run nìkan lálágbára. gbogbo agbára yòówù tẹ̀dá bá ní ọgbọ̀dọ̀ fi sí abẹ́ ọlọ́run kọ́ mọ́ sí lò. ẹ dákun, ṣé kò sí tí ń jẹ́ àjẹmọ́ ni nígbà tí coronavirus wọ́n kú wà, àwọn gan wa dẹni tí ń sá fún social distance, wọn ò lè lọ sínú mítìnì mọ́ lásìkò tí a máa ń lọ látara pé kí bóyá ọ̀kan lára wọn ti ní coronavirus kọ́ máa kó ẹlòmíì, tó bá ti lè kó ẹlòmíì, àìsàn tá a fojú rí ni tá a sì ń gbọ́, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pọ́lọ́wọ́ ọba wà tá a fojú rí ọlọ́run Amẹ́ríkà mọ̀ pé ìjọ́wọ́ ọlọ́run sì ń bẹ, tó bá àwọn kan wà ní pé wọ́n ti ka àwé èyí wọ́n ti fẹ́ yí ní pé wọ́n dòdò pé kò sọ lọ́hùn ní tààrí tààlé fọwọ́ kan confunction ọlọ́wà ní ọ̀dà tẹ̀bá kí tíwèé tẹ̀ ká sí abẹ́ yí ọpọlọ yí dẹ̀ dòdò pé ní tààrí tààlé fọwọ́ kan yìí kò sí ti ń jẹ́bẹ̀ yìí, àwọn èmi ọlọ́run wa gbé ń tẹ̀ ní rí wá tẹ́sí mọ̀ pé ń bẹ̀ ọ́ gbé coronavirus ni. àwọn tó kàwé tó yí wọ́n tẹ́ aláwọ̀ àti ilé ìgbẹ́ ní kò sọ àwọn kí wọ́n padà ń bẹ ọlọ́gbọ́n dákun mọ̀mọ́ làábì coronavirus yìí, mọ̀mọ́ làábì ogun lockdown yìí,
ìbẹ̀rẹ̀ tí wọ́n kọ́ náà wà. eléyìí jẹ́ káwọn akẹ́ ọlọ́run lálágbára. ọlọ́run ni alágbára. láfẹ́ abẹ́òkúta alágbára who is the powerful one? kò sí lẹ́yìn ọlọ́run. bẹ́ẹ̀ sì làwọn èmèrè gbogbo bá a ṣe mọ̀ pé mèrè lágbára tó èmèrè adásẹ̀ríà fún ìyá adásẹ̀ríà fún bàbá adásẹ̀ríà fún ọbàkan adásẹ̀ríà fẹ́ni tó súnmọ́ adásẹ̀ríà fẹ́ni tó jìnnà sí tòun agbára tí wọ́n ní tí wọ́n fi ń dásẹ̀ríà fẹ́ni tó wù wọ́n ẹ̀rọ kù ṣé agbára yìí ò sí mọ́ ni bí tàṣí pé wọ́n á bá a lo agbára yìí lẹ́yìn coronavirus tí gbogbo àwọn tí wọ́n níṣẹ́ tí coronavirus wá dẹni tí ò níṣẹ́ mọ́ àwọn tí ń lọ bí iṣẹ́ wọn ò lè lọ bí iṣẹ́ mọ́ ẹni tó yà pé dèdè owó tí coronavirus ká mọ́ lọ́wọ́ ń jọ tí lockdown ó dé owó ìnìkan lọ́wọ́ ọwọ́ adẹni tí wọ́n ń tọwọ́ jẹ ẹlòmíì wọn ń yọ owó ná ẹlòmíì wọn ra gàrí sílé wọn mu gàrí ká ní ìwú agbára táwọn oṣó ní tó fi ń dẹ́sẹ̀ yá àfẹ́ni tó bá wù wọ́n yìí ká ní ìwú agbára yìí bá jágbára tòótọ́ tó láti títí tágbára yìí sì ń bẹ nítòótọ́ ó yẹ ká bá fi kánkọ̀ coronavirus kálíwá adẹni tí ń bẹ lọ láfi ní tara alágbára who is the powerful one? kò sálágbára kankan lẹ́yìn ọlọ́run gbogbo alágbára yòówù tí bá ń bẹ agbára wọn ń bẹ lábẹ́ ọlọ́run nídìí ilé ẹ̀mọ́jà sí agbára lò mọ́ àbí àwọn oṣó agbára tí wọ́n fi ń sóyàn mọ́lẹ̀ agbára tí oṣó fi ń pani agbára tí oṣó ti ń bẹ lára ọ̀bẹ wọn tí wọ́n fi ń gé ní jẹ agbára tí ń bẹ lára àáké oṣó tí wọ́n fi ń sá ní wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́kùn sí agbára yóò sí mọ́ ni tí àwọn oṣó náà wá dẹrin tí wọ́n ń mójútó social distance àwọn oṣó náà wá dẹrin tí wọ́n ń fọwọ́ pẹ̀lú ọṣẹ àwọn oṣó náà wá dẹrin tí wọ́n ń lo face mask ṣe agbára tí wọ́n fi ń sọyàn mọ́lẹ̀ yìí ṣé agbára yóò sí láti ní ká lè bá a fi so coronavirus mọ́lẹ̀ àbí káṣí àgbọ̀ káwọn oṣó wá pòṣẹ́ àwa ló so o àmọ́ ìta àfẹ́ ní wá sí lè ṣe fún wa o a fi agbára wa tí ń jẹ́ oṣó yìí a fi de coronavirus mọ́lẹ̀ ẹ wá wọ ọlọ́run ti káwọn pé òun a máa dá nǹkan méjì ọlọ́run dá coronavirus nígbà tó wá ipá wa ń bẹ òun ọlọ́run tá à ń bẹ ó tó wá dá nǹkan míì tí ó wàá máa ṣe déédéé tí ó máa fi là á lọ coronavirus nínú kí ló ń tọ́da social distance wà ń bẹ ní tàbá ti ń sún tàbá ti ń jìnà sí ara tẹnìkan dó sí àyín tẹlómi tó dó sí síbi kan tó jìnà sí bíi 6 feet tẹbá jìnà sí àyín o eléyìí ó máa jẹ́ ìwòsàn fún yín láàrin coronavirus o ẹ nílé máa kó ara yín àbí tẹbá ti ń lo face mask o face mask yìí ni nǹkan míì tọ́lọ́run tó ń mú wá tó fún wa tó fi sínú ọpọlọ wa pé tàbá ti ń lo eléyìí lè jẹ́ kí coronavirus jìnà sí wa àánú lè jìnà sí coronavirus nínú tọ́lọ́run bá tún dání tó ń fi ń ṣàánú wa látara pé kí a fi lè bọ́ lọ́wọ́ coronavirus òun ni ká máa fọwọ́ wa pẹ̀lú ọṣẹ nínú tọ́lọ́run bá tún wá tún dákọ́dá ẹ̀yẹ ewúsì nígbà tẹ̀sí àmọ̀ pé mi lọ lọ́hùn yìí o ẹ máa mú sanitizer wá ẹ máa fi ra ọwọ́ yìí ẹ dákun yàtọ̀ sí gbọ́dọ̀ wa bá ṣàánú wa tó mú òsàn yìí wá fún kòrónà ààrẹ àwọn alágbára tá à ń sọ yìí bí àjẹni kí wọ́n jáde kan ní àdè kòrónà virus mọ́lẹ̀ bí àwọn oṣó ká ní agbára wa o tá a fi ń jẹ́ oṣó yìí o á fi do kòrónà virus ní àmọ́ rí bí àwọn èmèrè kan ní agbára wa tá a fi ń jẹ́ èmèrè yìí o á fi do kòrónà virus ní àmọ́ rí bẹ́ẹ̀ sì làwọn alẹ́bọ̀ ológun ní pẹ̀lú gbogbo tí wọ́n ní pẹ̀lú gbogbo akitiyan wọn kí coronavirus tó dé ìgbà tí coronavirus wá dé àmọ́ gbúrò wọn kí wọ́n dìde ká ní lóòótọ́ lẹ́bọ̀ ológun ní wá tábà ti lè bọ̀ Ṣàngó tábà ti lè bọ́ báyìí coronavirus ọ̀lọ́ ààrẹ àlẹ́bọ̀ ológun kankan wá kó ara pé Ṣàngó làwọn ọ̀bọ̀ tí ó mú coronavirus àgbúrò wọn ààrẹ lẹ́bọ̀ ológun kankan wá dá yẹn kan ní bá ti lè bọ Ògún tábà ti lè bọ̀ yìí coronavirus lọ ààrẹ lẹ́bọ̀ ológun kan ní bàbá ti lè bọ Ọya wá sí máa ń bọ Ọya kí coronavirus tó dé wá sí lè bọ́ báyìí coronavirus lọ ààrẹ lẹ́bọ̀ ológun kankan ní Ọ̀ṣun là máa ń bọ tábà ti lè bọ Ọ̀ṣun báyìí coronavirus lọ ààrẹ náà lẹ́bọ̀ ológun kọ́nà alẹ́bọ̀ ológun tó máa ń gbégún àrínú wọn ká dìde pé tàbá ti lè gbégún táàwọ̀ gbàlẹ̀ àbá tàbá ti lè gbégún nu àbí tàbá ti lè so òun kò wọ́n wà sí ọ̀lọ́ kálukú wọn wá sọ ẹni tí kálukú wọn adẹni tí
tí wọ́n ń sọ social distance lórí ìwòsàn tó náà bá gbé wá. Kálukú náà wá dẹni tí wọ́n ń lo face mask lórí ìwòsàn tó náà bá gbé wá. Kálukú náà wá dẹni tí wọ́n ń lo ọṣẹ àti ọwọ́, tí wọ́n ń lo ọṣẹ àti omi lórí ìwòsàn tó náà bá gbé wá. Kálukú náà wá dẹni tí wọ́n ń lo sanitizer lórí ìwòsàn tó náà bá gbé wá. Ọlọ́run bá ló gbé àwọn ìwòsàn yìí wá fún coronavirus kì í gbá nìkan. Àyínà àjẹ́ ká mú ká lo agbára ká fi dè mọ́lẹ̀. Àyínà oṣù ká lo agbára ká fi dè mọ́lẹ̀. Àyínà ká lo agbára ká fi dè mọ́lẹ̀. Àyínà àwọn ẹlẹ́bọ ológun ká lo agbára ká fi dè mọ́lẹ̀. Ṣé ìgbé Ọlọ́run bá nìkan alágbára àfi níta alágbára who is the powerful one? Àmọ́ alágbára kankan lẹ́yìn Ọlọ́run. Tó yá kí gbogbo pòsíṣàn yòówù tẹ́dà bá wà, gbogbo kò yòówù tọ́ bá wà tọ́lọ́run bá gbé ọ sí, gbà pé Ọlọ́run ló ní agbára náà. Agbára dára jẹ́ ń lo àwọn àgbà kí wọ́n wà tuntun tó fi máa ná Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní alahainu haku, Ànábì ní òdodo là jẹ́, ní ti ń jẹ́ àjẹ́ ń bẹ, àgbà pọ̀ ń bẹ. Àmọ́ ńgbà tí coronavirus tí wọ́n ń lọ yìí, afẹ́yẹ́kẹ́ máa lo agbára yìí sí ń tọ́ dáa. Torí gbà tá àti rí kẹ́ ẹ yọjú lásìkò coronavirus kẹ́ ẹ fa agbára yín kẹ́ ẹ fi bá a dé mọ́lẹ̀ yìí. Tó bá ti wá lọ tán, ẹ má fa agbára ẹ má fi yíyàn lérí mọ́. Ẹ má fa agbára ẹ má fi pààyàn mọ́. Ẹ má gbàgbára ẹ má fi fọyàn lójú mọ́. Ẹ má gbàgbára ẹ má fi dìyàn létí mọ́. Ẹ má fa agbára yìí ẹ má fi sọ ẹni tó ní ẹ má fi sọdá láìní mọ́. Lóhùn gbàdágbára yóò ti lè bá a dé coronavirus mọ́lẹ̀. Ẹ má fi ní ọmọ àná ẹ má fi ní wá lára mọ́. A tún fẹ́ bẹ̀ yín sí eléyìí. Àti pé àti gbogbo ẹni tí ó bá dìde ìlú kan ni, agbègbè kan ni, orílẹ̀-èdè kan tí wọ́n á dòdò pé àwọn ni powerful in the world tán ní àwọn ní alágbára gbogbo àgbáláyé, àti tí wọn bá ti lè wòyàn sàṣìwòsàn alágbára. Ẹ jẹ́ wo gbogbo àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ń pera wọn ní world power. Ìgbà tí coronavirus dé, world power wọn lọ sọ wọ́n dọ̀lẹ́. Ó di pé hospital wọn gan ò lè gbà yàn mọ́, kò lè gba aláìsàn mọ́. Wọ́n wá ń tẹ́ àwọn aláìsàn báyìí, wọ́n wá ń tẹ́ wọn sílẹ̀ lẹ̀. Ìgbà tí coronavirus mẹ́sàn-án láwọn jẹ́ world power, àti gbogbo world power wọn, àti ká lè ṣe kẹ́míkà káká jù sí ìlú kan kí ìlú náà sì parun. Àti gbogbo world power wọn, àti ká lè ṣe bọ́ǹbù ká sì yù sí àyè ìwé kan káyè ìwé sì parun. Àti ẹni tó bá ti lè pààyàn tí ò lè wòyàn sàn, àti ìṣàlágbà. Adé Muhammad sallallahu alayhi wa sallam ó ní alágbára ẹ̀dá lẹ́ni tó rí ìbínú lásìkò tó yẹ kó bínú, ó wá gbé ìbínú náà mì kò wá bínú náà, àsóhùn lálágbára. Àsẹ́ni tó rí ìbínú tí ò á rí ìbínú yìí tí ò rí control tí wọ́n ń ba gbogbo kan jẹ́, àṣìṣe lágbára. Àtàwọn tí wọ́n pe ara ní world power yìí, àṣìlérí pé wọ́n lè bà nǹkan jẹ́, wọ́n lè pààyàn lásán, wọ́n pe ara ní world power. Ọlọ́run wá tún náà sí wọn pẹ̀lú coronavirus. Àmọ́ gbọ́dọ̀ àyàn kan ní coronavirus yìí o 5G ní lọ́fà tí wọ́n fi ṣe coronavirus yìí o, àwọn kan ló create ẹ̀ ní láàbù. Àtàwọn tó sì àtàwọn tó pé through 5G ní, àtàwọn tó create ẹ̀ láàbù ní, wọn ò dá ọpọlọ ní ọpọlọ Ọlọ́run. Àti wọ́n ṣe ń torí 5G ní, àti wọ́n create ẹ̀ láàbù ní, ṣé kò tí ó ju agbára sí wọn náà lọ báyìí? Ó ju agbára lọ débi pé ó pa oríṣiríṣi èèyàn. Ó ju agbára lọ débi pé ó sọ àwọn èèyàn di ẹni tí ò ní mọ́. Ó ju agbára lọ débi pé ó gba aṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ó ju agbára lọ débi pé ó pa oríṣiríṣi ẹbí tí kò ju agbára lọ. Ó ju agbára lọ débi pé ó tún náà sí gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n pa àwọn pa wáyé. Àwọn ajíká yìí pé wọ́n lè control system hospital wọn mọ́. Àṣẹ ẹni tí ó bá ti lè wo yàn sàn nígbà tí nìyà bá mú yàn, àṣẹ kò lágbára. Àṣẹ ẹni tó bá lè pààyàn nìkan kọ́ òun kan alágbára, ẹni tó lè wo yàn sàn nígbà tí táìsàn bá dé tó sì wo ń tọ̀ òun sàn, àṣọ òun alágbára. Gbogbo àwọn táwọn ń pè world power yìí gbà tí coronavirus lè da system wọn lè jíká wọn pé wọn world power, Ọlọ́run ni world power. Coronavirus Ọlọ́run tó wá fi ṣàánú wa lórílẹ̀-èdè wa yìí lórí gbogbo àwọn olówó wa, gbogbo àwọn ọlọ́lá wa, àwọn sẹ́nitọ̀ ni, àwọn gọ́vnà wa ni, àwọn mínísítà ni, Ọlọ́run fi coronavirus Ọlọ́run fi dè wọ́n mọ́lẹ̀. Gbogbo hospital tẹ́ dòdò fún wọn mọ̀ ṣẹ́ àwọn hospital náà ni wọ́n ń tọ́jú wọn o. Gọ́vnà kan ní nọ́ọ̀tì ìgbà tó kan náà mínísítà ń ṣe bá dé ń jò níyì, ó sọ̀rọ̀ kan tí tọ́wọ́ náà mú ẹ̀kọ́ dání fún gbogbo tí ń jẹ́ gọ́vnà. Ó nígbà tí coronavirus mú òun, ó ní hospital lówó òun sàn. Ó ní ìjà arínú gbogbo tí ń jẹ́ gọ́vnà ẹgbẹ́ òun tó yẹ pé hospital lu wọn ó lè wò wọ́n sàtà ìsàn bá ṣe wọ́n. Tọ́ ẹ dákun kí gbogbo gọ́vnà máa yẹ àyẹ̀pọ̀ pé tó bá ṣe rẹ̀ ń o check up mi o hospital lu mi náà ní ti ṣe. Ǹjẹ́ wà tọ́lá ti mú yín báyìí
lè fò jáde mọ́ níjọ́ òní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lóhùn ní láti ìlú èbó inú wọn máa dùn pé bẹ́ẹ̀ nìkan bá lóhùn ní láti Amẹ́ríkà nísìnyí á máa sá fún ni bẹ́ẹ̀ nìkan bá ní wàláhì I'm come from China ayé ó sì họ nígbà tó pé ìlú iná àti coronavirus dé gbogbo àwọn tó wà gbogbo àwọn ọmọ wa tó wà nílùú èbó kálukú wọn wá ń wálé gọ́ọ̀mẹ̀ntì tó wá dúró pé kódà owó bàálù yìí o ẹ̀yin lẹ́tùn san tó níbẹ̀ ni àwọn ọ̀sán ẹ̀dá kan sọ pé ọlọ́run alágbá ìlú èbó táyà ń sá lọ lọ́wọ́ ni pé àyàn wọn ń sá wálé ńbẹ̀ eléyìí ti kọ́ alẹ́kọ̀ọ́ pé èèyàn máa ń tún léṣe ní gbogbo sẹ́nítọ̀ mélòó ló lè dóòlù ẹ̀ tí wọ́n tọ́jú ẹ̀ ìlú èbó táyà máa ń sá ọlọ́run ti mú yín báyìí o ẹ̀ yín sá lọ mọ́ ẹ̀pù mélòó ló lè dóòlù ẹ̀ hospital wo lọ́wọ́ àánú ẹ̀ tó lè tọ́jú ẹ̀ ìlú èbó táyà ń sá lọ ọlọ́run ti mú yín báyìí yín sá lọ mọ́ kọmíṣánná mélòó mínísítà mélòó tó kó tó bá rí ọ̀tọ̀ pé ìlú ẹ̀ ti lè tọ́jú ẹ̀ ìlú èbó tẹ̀sán ọlọ́run ti mú yín yìí o nídìí eléyìí gbogbo ń tẹ́ ẹ ní ẹja fi tún ìlú yìí ṣe o kòrónà lára ẹ̀kọ́ tí coronavirus wá kọ́ wa ní o àbí ká ní lára ẹ̀kọ́ tó lọ ní kí coronavirus wá kọ́ wa náà lélẹ̀ torí gbígbàdúrà ló dé bá Nàìjíríà tí coronavirus ọba dé ẹ wo láǹpù tẹ́sí wọn ń ṣe tí wọ́n ti ń chẹ́kì tí wọ́n ti máa ń tẹ̀sí coronavirus márùn-ún pé ra ní Nàìjíríà tẹ́lẹ̀ ó sì di 28 nísìn àyè kí coronavirus ọba dé gbogbo àmójútó yóò ní dé bá àwọn hospital náà tó àdúgbò fọlọ́ àtúndúgbò fọlọ́ lẹ́ẹ̀kan sí nídìí ilé gbogbo ẹ̀yìn eléyìí wa àtúnṣe sì wà fún yín tó Yorùbá ní òun tó wà ńlẹ̀ yìí ó tó aṣọ gbẹ ni pé gbogbo ẹni tó mọ̀ pé àṣìṣe òun ní kò sí ní tó burú bẹ́ẹ̀ láti ní kó tún ṣe láti kó lè máa tún fi rí ìdàgbàsókè kó lè máa fi rí ìdàgbàsókè nílùú rẹ ní lórílẹ̀‐èdè rẹ ní àbí ní gbogbo ààyè tí ọba wà ní láfi ní ta alágbára gan who is the powerful one eléyìí jẹ́ àwọn akẹ́ ọlọ́run lálágbára kò sálágbára kankan lẹ́yìn ọlọ́run gbogbo agbára òun tẹ̀dá bá ní gbà pé ọlọ́run bá fún ọ lò ní ọ yá ọ lò ní mọ́ sí i lò mọ́ fi bà tèèyàn jẹ́ mọ́ fi pààyàn mọ́ fi tún tèèyàn ṣe ni tó gba agbára tó fi ń bà tèèyàn jẹ́ tó fi ń pààyàn ìgbà tí coronavirus dé ààrí kó fi bá a di coronavirus mú o agbápágbára náà ń bẹ o agbápájẹ ń bẹ o agbápóso ń bẹ o agbápé mèrè ń bẹ o agbápé lẹ́bọ̀lógún ń bẹ o agbápẹ́ ń bẹ àmọ́ agbára tẹ́ ẹ níyìí tẹ́ ẹ fi ń ba tèèyàn jẹ́ yìí ẹ dákun abẹ́yẹkẹ́ máa fi tún tèèyàn ṣe bí coronavirus bá ti bí ṣe ti ń lọ yìí abẹ́yẹkẹ́ máa fi tún tèèyàn ṣe ni níta àpèjúwe àkíyèsí kan tá a fẹ́ mú wá ní kọ́nà bá kọ́ gbàdúrà wa kọ́nà bá kọ́ mọ́ fi á sílẹ̀ kọ́ ọ̀la ẹni síwọ́ ọlọ́run ẹnu èyí tá a sọ yìí náà kọ́nà bá kọ́ jẹ́ kọ́ jàǹfààní fún wa ẹ má jà síwọ́ ẹ má jà sí ara gbọ́ àmúwá láǹfààní láti pé ká fi mọ̀ pé ọlọ́run nìkan alágbára ni subhana rabbika wasalamu ala mursalin walhamdulillahi rabbil alamin.